Ọwọ́ tẹ pásítọ̀ kan lórí ẹ̀sùn jẹgúdujẹrá nípínlẹ̀ Ogun. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ogun ti mú Kẹ́hìndé Mákindé tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Pasitọ nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ fún pé ó gba owó tùlùtùlù tó tó mílíọ̀nù 2.5 náírà lọ́wọ́ àwọn ọmọ ìjọ 18 ní Sàjẹ́ Àdátàn pẹ̀lú irọ́ pé òun ṣètò ìrìn àjò mímọ́ tí ìjọba ṣe àtìlẹ́yìn fún lọ sí Jerúsálẹ́mù tí yóò sì fún olúkúlùkù wọn ní mílíọ̀nù 2 náírà. Ìròyìn gbọ́ pé Mákindé tún tan àwọn ènìyàn jẹ rí nípa lílo ọ̀rọ̀ ẹ̀sìn àti ìlérí ìtúsílẹ̀ kúrò nínú wàhálà ní àwọn ìpínlẹ̀ bíi Ògùn, Ọ̀yọ́ àti Ọ̀ṣun. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Olúṣèyí Babáṣèyí ló fi ọ̀rọ̀ náà síta nínú àtẹ̀jáde kan tó fi ránṣẹ́ sáwọn oníròyìn ní ọjọ́ Ajé Monday tó kọjá. Babáṣèyí sọ pé wọ́n mú pásítọ̀ yìí lẹ́yìn oṣù 4 táwọn ọlọ́pàá ti ṣe ìwádìí níkọ̀kọ̀. Gẹ́gẹ́ bó ṣe wí, lẹ́yìn oṣù 4 tí a ti ń kó àlàyé jọ àti ṣe ìwádìí níkọ̀kọ̀, àwọn ọlọ́pàá ní Ọbátáńkó Division rí Kẹ́hìndé Mákindé tí wọ́n sì mọ̀ sí Pasitọ mú ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ 3 oṣù kẹjọ ọdún 2026. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé afurasí náà wà látìmọ́lé àwọn ọlọ́pàá báyìí nígbà tí ìwádìí ń tẹ̀síwájú láti wá àwọn èèyàn mìíràn tí ó ti lè jẹ́ olùfaragbá àti láti mú àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀.